ẹ̀yin tí wà lórí ìkànnì yìí ẹ tún jẹ́ máa kí yín káàbọ̀ sórí àkọ́tún ètò bó ṣe ń lọ ní orílẹ̀-èdè nàìjíríà àti nílẹ̀ kóòtù òjìrè ní ìkànnì olómi ọgbọ́n tv yìí. èmi tí yín tòótọ́ olúṣọlá ìṣọ̀lá ló kọ tèmi oyènẹ́kàn lórúkọ bàbá mi. ọmọ ará akéènì mi mọ̀jọ́mẹ́jọ̀mẹ́ orin ìsìn ẹ̀kọ́ kì í sìn ní ọmọlọ́ká mẹ́rìnlélógún mẹ́rin ìlú àgẹ́ mọ́dọ̀fẹ́ mẹ́rẹ̀mẹ́ gbámọ́lẹ́sàbí agbègbè àkàlà olómi ọgbọ́n làwọn èèyàn pè mí. ẹ tún wọn nǹkan fìdílé o tàbí kẹ fìdílé nǹkan ẹja jọjẹ gbádùn ètò yìí. àwọn mi kẹ ṣí ààrẹ nítorí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ Yorùbá Nation òun náà ni mo fẹ́ kájọ gbéyẹ̀wò lónìí yìí, pàápàá jùlọ ọ̀rọ̀ lórí olóyè Sunday ọmọ Adéyẹmọ tí gbogbo àmọ̀ sí Sunday Igboho tí wọ́n jẹ́ aṣáájú tí ń jìjàgbara fún ìdásílẹ̀ orílẹ̀-èdè Yorùbá Nation tí wọ́n sì ń bá wa kọjú àwọn ikọ̀ agbésùmọ̀mí Fúlàní tí wọ́n ń da ilẹ̀ bàbá wa láàmú. ẹ rí lọ́pọ̀ ìgbà wípé tí wọ́n tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn wòye pé Sunday Adéyẹmọ kò sí lórílẹ̀‐èdè Nàìjíríà, orílẹ̀‐èdè Jámánì náà ni wọ́n wà. ẹ mọ̀ pé wọ́n ní ìwé ìgbélùú gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀‐èdè Germany. Sunday Adéyẹmọ wọ́n sọ̀rọ̀ kan jáde wípé bóyá la mọ̀ wípé ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà wọ́n sì ń wá àwọn títí di àkókò tá a wà yìí. orúkọ olóyè Sunday Adéyẹmọ Sunday Igboho ó sì wà nínú líìsì wanted lórílẹ̀‐èdè Nàìjíríà. ẹ rí i pé láti ìgbà tí wọ́n ti gba ìyọ̀ǹda nígbà yẹn ẹ rí i pé wọ́n wá sórílẹ̀‐èdè Nàìjíríà lẹ́yìn ìgbà tí wọ́n wá ṣe ìsìnkú màmá wọn. ẹ mọ̀ pé Yorùbá ti sọ pé mọ̀jàmọ̀sá báyìí náà la fi máa kíkanjú lójú ogun. akíkanjú tó bá mọ̀jà tí ò mọ̀sá irú wọn a máa bógun lọ ni. nítorí ẹ̀ gangan ni Sunday ọmọ Adéyẹmọ ló ṣe jẹ́ akíkanjú ọmọ ilẹ̀ Yorùbá. ẹ gbọ́ nǹkan tí olóyè Sunday Adéyẹmọ tí wọ́n sọ àti nǹkan tó mú wọn tí wọ́n fi sọ̀rọ̀ yìí jáde tó bí wọn nínú tó sì gbòmìjẹ lójú ọkàn wọn púpọ̀. wọ́n ní ajìjàgbara fún òmìnira ilẹ̀ Yorùbá Sunday Igboho Sunday Adéyẹmọ ti sọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n mọ̀ pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n sì ń wá wọn káàkiri o. wípé wọ́n wá bí ọwọ́ ṣe tẹ àwọn ṣùgbọ́n tí àwọn ń fi ọgbọ́n táwọn ń fi ṣe. Sunday Igboho ni wọ́n fi òkò ọ̀rọ̀ yìí ni wọ́n fi ṣọwọ́ o sí ẹni tó jẹ́ adarí ìgbìmọ̀ ìpolongo ìbò sípò ààrẹ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu nígbà tó ń ṣe ìpolongo nígbà náà, ìyẹn Najatu Muhammad. ṣe rí Najatu yìí òun ni ó sọ̀rọ̀ kan tó sọ pé ìjọba Tinubu yìí wọn ṣe dá ìjọba tó jẹ́ wípé olójú kan tí kì í wo ìjọba tó kí ni mo lè fi ṣàpèjúwe rẹ̀ o tó jẹ́ pé nítorí pé Sunday Igboho jẹ́ ìyá Yorùbá ni Tinubu ṣe bẹ́ẹ̀ wípé Sunday Igboho ó wà lára àwọn tí ń dàlúrú, Sunday Igboho ó wà lára àwọn tí wọ́n sì ń wá káàkiri ṣùgbọ́n Sunday Igboho sì ń yan fandafanda káàkiri. ìyẹn ló bí Sunday Igboho nínú tí ó fi sòkò ọ̀rọ̀ sí látàrí. gẹ́gẹ́ bí àwọn ìròyìn kan àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ Nàìjíríà DSS ni wọ́n ti sọ pé àwọn ń wá Sunday Igboho lórí ẹ̀sùn wípé òun kó àwọn ohun ìjà olóró pamọ́. ṣẹ̀wádìí ṣáájú ni Najatu Muhammad ti kọ́kọ́ sọ pé ojú ṣáájú wà nínú ìjọba Tinubu ti lórí ọ̀rọ̀ yìí pé wọ́n mú àfúrásì. Najatu yìí ló ń sọ wípé Sunday Igboho yan káàkiri wọ́n sì ń bá Nnamdi Kanu wọ́n sì ń bá a ṣẹjọ́ ní gbogbo ìgbà lóòrèkóòrè. ẹ wá já wò ó pẹ̀lú gbogbo ìgbìyànjú Sunday Igboho tí Sunday Igboho fi bínú sọ̀rọ̀ pé ṣé Najatu yìí tó ti gbàgbé ni lọ́dún náà lọ́hùn-ún nígbà tí àwọn ikọ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS tí wọ́n ya wọ ilé òun lọ́dún 2021 ní oṣù keje ní ọjọ́ kìíní oṣù keje ọdún 2021 bí ìgbà tó jẹ́ pé wọ́n ya wọ ilé àwọn ikọ̀ agbésùmọ̀mí àbí àwọn olè
wọ́n ní wọ́n yìnbọn fún wákàtí mẹ́rin tí gbogbo wa sì mọ̀ nípa gbogbo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ńgbà náà. Wọ́n gbìyànjú àti wá gbẹ̀mí lẹ́nu òun ni ṣùgbọ́n torí kó òun yọ. Tó bá yẹ pé wọ́n gbẹ̀mí lẹ́nu Sunday Igboho ńgbà náà ni bó ṣe máa lọ nìyẹn tí a sì ní rí nǹkan kan sọ sí i. Láì ṣe pé bóyá wọ́n kà nǹkan kan lórí wípé Sunday Igboho ń sọ̀rọ̀ wípé àwọn Fúlàní darandaran wọ́n ń ṣe ìkọlù sí àwọn àgbẹ̀ wa lóko, wọ́n sì ń fi tipátipá ṣe ìbálòpọ̀ pẹ̀lú àwọn obìnrin wa wípé má foko bàbá mi sọ̀nà ọjọ́ kan báyìí náà láfi mọ́ wípé má gborí oko bàbá mi ẹ má máa rìn lórí ẹ̀ ojú bí báyìí ń sọ̀nà téèyàn ò ní sọ̀rọ̀ lórí oko bàbá rẹ̀ ni. Látàrí pé wá sọ̀rọ̀ yìí ló wá di wípé ó dìjọ̀gbọ̀n yìí. Ṣé rí Sunday Igboho ti wá sọ òkò ọ̀rọ̀ jáde sí Nàjàtù o wípé tó bá máa tako ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó tako ìjọba rẹ̀ láì ṣe kíni láì tẹ̀ mọ́ tòun mọ́ rárá o. Àṣírí wá tú wọ́n ní látàrí wípé ìyẹn Sunday Igboho ló sọ bẹ́ẹ̀ o wípé látàrí pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu fẹ́ máa bójú wo ètò ààbò tó mẹ́ẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà láti lè rí wípé àtúnṣe wà lórí rẹ̀ tí wọ́n sì bá gúnmí tí wọ́n bá ṣe pàdé tí wọ́n lo àwọn ohun àti gúnmí tí wọ́n lo gbogbo wọn papọ̀ ìyún gangan báyìí ló ń dùn wọ́n o. A sì mọ̀ pé ní kò pẹ́ yìí ní ìjọba orílẹ̀‐èdè Saudi Arabia ni wọ́n lé gúnmí padà o. Wọn ò tẹ̀ jẹ́ ó dúró ìṣẹ́jú kan lọ́dọ̀ wọn láti lè wá ṣe háàjì tó wá ṣe wọ́n lé padà pé kò lè dúró ńbẹ̀. Ẹni sùúrù ṣé ìjọba tiwa náà sáà anágbára bẹ́ẹ̀ kí ló dé tí à ń tọ́jú àwọn agbára wa yìí pamọ́. Nàjàtù ló wá ń fi òkò ọ̀rọ̀ ránṣẹ́ sí Sunday Igboho. Ló tún ṣẹ̀ wá ń rán ìjọba orílẹ̀-èdè Nàìjíríà létí pé Sunday Igboho wà níbi tó ti ń yan fanda kiri ń lé Nnamdi Kanu ń lé káàkiri. Àìtẹ́yíkálà fọwọ́ bò Sunday Igboho ti sọ wípé kí Nàjàtù kó ṣe tiẹ̀ o. Sunday Igboho ò lè fi passport Nàìjíríà wọn ò lè fi rìnrìn àjò. Passport Germany ni wọ́n sọ pé wọ́n fi ń rìnrìn àjò lọ sí gbogbo àwọn orílẹ̀-èdè Europe eléyìí tí wọ́n ń lọ. Tí wọ́n bá wá sórílẹ̀-èdè Nàìjíríà orúkọ wọn sì wà ní orí wanted list lórí wípé àwọn Fúlàní wọ́n ń ṣe ìkọlù sí wa lóòrèkóòrè. Sunday Igboho dẹ̀ sọ̀rọ̀. Tọ́ ọ̀rọ̀ tí sí olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ tí wọ́n sọ òun náà mo ní kí n gbé jáde fún yín o tí wọ́n sì sọ fún ẹ pé bóyá la mọ̀ wípé ìjọba orílẹ̀-èdè Nàìjíríà wọ́n sì ń wá àwọn kiri. Ẹ bá mi share ẹ kọ́mẹ̀ntì sábẹ́ comment section yóò dá mi lójú wípé Yorùbá nation yìí forward ever ni backward never. Olúṣọlá Olómi Ọgbọ́n ló kọ́ mi.